rèé o láti iléeṣẹ́ Olúwaṣeun Apps Limited. Ibẹ̀ ni wọ́n ti rán mi wá o. Wọ́n ní kí n wá sọ fún yín nípa powder tó wà lọ́wọ́ mi yìí tó ṣiṣẹ́ fún high blood pressure. Ẹlòmíràn sọ pé tí má ti ṣe wàhálà jù báyìí ẹ̀jẹ̀ òun á wá ru sókè, òun ní ṣe kíní kan mọ́ ìgbà kan kòkò bàbá sásùn. Ẹlòmíràn náà ò tiẹ̀ kí ronú ohun ọmọ nǹkan tó ṣẹlẹ̀. Mo sọ fún yín pé tẹ́jẹ̀ yín bá ti thick, òun ni heart yín tó ń pump blood yẹn ló tún wá overwork nǹkan tó fà nìyẹn tó fi wá high tó fi máa ní high blood pressure. So wo wọn bá yín normalize bó ṣe wà yìí. Ẹ lè bù sínú ògì ìyẹn ẹ̀kọ́ tẹ́ ẹ pogi tẹ́ pò, ẹ lè bù sínú ẹ̀, ẹ lè bù sínú, ẹ lè fi warm water lò bá ti bù sọ́wọ́ yín síbí kan ni bá dà sẹ́nu ẹ fi warm water lò. My dear, wàá mọ̀ wípé èrè lolúwa tó ṣe wà lọ́wọ́ mi is 25,000 naira. Ṣé rí eléyìí? Òní wọ́n pè ní Superman. Superman, 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 Superman. Àwọn tó mọ̀ wọ́n máa ní pé wọ́n ti ṣe mọ́ wulẹ̀ polówó eléyìí. Ẹ má tú àṣírí wa síta, ẹ má já wọn sí o. Superman lélẹ̀. Tó bá ń gbọ́ tí akíndé kan bá ń pariwo ní second flat ẹ, Superman ló lò. Tó bá gbọ́ tẹ́nìkan bá ń kí ọkọ ẹ̀ lórí TikTok tó ní ọkọlọ́kọ mi, ọkọlọ́kọ mi, ọkọ mi kì í sọ kó lọ sí o, ọkọlọ́kọ mi, Superman ló lò. Ó ní ó ń jẹ́ kí wọ́n máa kọrin kiri ní 30,000 lòun. On a norms 35,000 ni. Àmọ́ nítorí ẹ̀dínwó tá à ń ṣe 30,000 ní báyìí. Eléyìí ni wọ́n pè ní detoxify. Yes. Ní ìbò láwa ṣúgà la máa ń jẹ bá ṣe wà yìí. A máa jẹ ṣúgà kiri ni wò ó. Má wulẹ̀ rojọ́ kiri mọ́. Wà mọ́lẹ̀. Kódà tó bá bá nǹkan kan pàdé láàrẹ̀ ìwọ gan mọ̀ detoxify ni. Bó ṣe wà lọ́wọ́ mi yìí 25,000 naira ni. Infection lè. Nǹkan ọmọkùnrin tí ẹ máa ń yọyún. Nǹkan ọmọkùnrin tí ẹ ó ń yọyún. Ó ń yọ oríṣiríṣi nǹkan jáde. Ó máa yún ẹ. A máa ṣe pé nǹkan fẹ́ fò jáde nínú kíni ọmọkùnrin sí ẹ. Ìwọ obìnrin abẹ́ á máa yún ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀. Àwọn àdè charge àwọn kankan lábẹ́ ẹ̀ ní nǹkan tó nílò lélẹ̀. Gonorrhea àrógo. Kí ló ń jẹ́ àtọ̀sí? Àtọ̀sí orógo òní infection powder. Kí náà fi ń lò bó ṣe wà lọ́wọ́ mi yìí. Ara rú ẹ̀ sílé ni. Tó bá ti jí, wàá bu ọsàn wẹ́wẹ́ díẹ̀ sínú cup bí shot kan àbí kó má kún shot tán. Wàá mú eléyìí síbí odidi kan, wàá dà sí, wàá rò papọ̀, wàá mú. Tó bá lọ́sàn ìwẹ̀ ńlé, o lè fi ògì lò. My dear, jẹ́ kí n wá gbé ẹ débí báyìí. Eléyìí wọ́n pè ní ọ̀pẹ́yìn special. Ó ní powder o, but liquid ẹ̀ mú ní kí n wá sọ fún yín. Ọ̀pẹ́yìn special. Ọ̀pẹ́yìn máa ń wọ́rì ti ẹni. Wàá kó tó ṣe 1, 2, 3, ọ̀pẹ́yìn ti bẹ̀rẹ̀ sí ń dùn. Ẹlòmíràn tó bá ṣe tán báyìí bí ó lu àwọn oríṣiríṣi nǹkan mọ́ra wọn. Ó ti wá ìjà wá ṣe tán bá ṣe tán báyìí gbogbo èèyàn á máa ró ni nǹkan tó nílò lélẹ̀. Jẹ̀jẹ̀dì ni. Tó bá ní ọmọ bóyá ò sí ní tòsí tó ti lé gbòógì kiri kan, wàá kọ́ bùdírí kan ni wàá fún mi mí sí ẹ̀. Ra fọ́ọ̀mù. Tọ́mọ ò bá ti wọ ọmọ ọdún 8 kò lè lò ó. Ọmọ ọdún 8 náà lélẹ́yìí ẹ máa bá mí sí ẹ̀. Ọmọ ọdún 6, 7, 8 ẹ bá wọn mí sẹ̀ pẹ̀lú omi. Orí ẹ̀ yìí ìdérí ìkan lẹ máa mú. Ẹ máa dà sínú kíní, ẹ máa mí sẹ̀ pẹ̀lú omi. Ẹ máa fún wọn mu. Tẹ bá mí sẹ̀ pẹ̀lú omi tán náà, kò ní dùn ìdérí kan lẹ máa fún wọn o. Nínú tẹ bá mí sẹ̀ pẹ̀lú omi, ìdérí kan lẹ máa fún wọn o. Ìfẹ́ àwọn ọmọ kéékèèké, ẹ̀yin ọkùnrin, ó yà sí ilẹ̀ ṣe máa ń lò. Mo tún wá fẹ́ lọ bàràbàràbàrà ẹ̀jẹ̀ ń débí. Let me reach here. Ṣé ẹ ti mọ enlargement lòun? Enlargement ni o. Oil, eléyìí soap, and this is shea butter. Òrí òní. Ẹ wo wọ́n ṣe protect ẹ̀. Ṣé o ti rí? Wọ́n ṣe tún wá ṣí cover yìí. Wọ́n ṣe ṣí. Ṣé o ti rí báyìí? My dear, you need it. Enlargement ni. Dick enlargement.